Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lọ́lọ́kan òjọ̀kan update la máa mú wá fún yín. Gbogbo wa náà láti máa gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa King Wasiu Ayinde Marshal. Bí àwọn èèyàn ṣe sọ̀rọ̀ wípé wọ́n bú àwọn àfà. So wọ́n ní àwọn èèyàn ni wọ́n deliberate lé lórí. Ṣé ó yẹ kí Alhaji Wasiu Ayinde kan sọ̀rọ̀ sí àwọn àfà? Because as a Muslim tí wọ́n tún wá jẹ́ mayegun of Yoruba land, at least irú ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yẹn tí àwọn yẹn ti ń condemn wọn, tí sheik tí wọ́n bá wọn sọ̀rọ̀ níbi fìdáwò mọ́mí wọn wípé kí wọ́n ṣe sorry, sheik Farouk al-Miskibilai oníkìjìpá wọ́n bá Alhaji Wasiu Ayinde sọ̀rọ̀ wípé kí wọ́n ṣe sorry fún àwọn àfáà, wọ́n dẹ̀ kọjálẹ̀ máwọn ò ṣe sorry. So èyí ni reaction tí àwọn èèyàn tí wọ́n react because àwọn èèyàn deliberate lé lórí wípé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ pé as mayegun of Yoruba land pé ó yẹ kí wọ́n máa caution ara wọn, kí wọ́n mọ irú ọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa sọ publicly. So àwọn èèyàn sá sọ̀rọ̀ lóríṣiríṣi. Àwọn kan ní wípé irú ìwà yẹn wípé Alhaji Wasiu Ayinde ti máa ń wù tẹ́lẹ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So yẹ kírú ẹ̀ kó wáyé láti ọ̀dọ̀ wọn because ẹni táyé ń fẹ́ ni wọ́n, and then irú wọn kò sí bí wọ́n ṣe fẹ́ máa ṣe nǹkan, àtẹni tán pè àtẹni tí wọn ò pè ló máa yọjú. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò, kẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ, kẹ́ gbọ́ bí àwọn èèyàn ṣe discuss. kò lè rí president mọ́. àní ọkọ ya Eleganza bàbá ẹ wo fídíò kan online, ọkọ ya Eleganza ó ṣèkì Tinubu báyìí wọ́n jẹ́ ṣèkì ara wọn. ọwọ́ ọkọ ya ti pẹ́ lọ́wọ́ Tinubu, àwọn DSS ló lọ fọ ọwọ́ ọkọ ya. wọ́n fẹ́ ẹ̀ náà bẹ́ẹ̀ ni náà yes kó tó wọ́n yà kó lọ́wọ́ Tinubu ní àwọn DSS torí DSS ò ní gbà. bẹ́ẹ̀ ni náà ìwọ wọn rẹ́kọ̀dì president lè máa sọ̀rọ̀ o but DSS ò ní gbà. conversation ó tún wá bí speaker. o tún wá post ẹ̀ o tẹ̀ tún wá láyé o tún post ẹ̀. post ẹ̀. ó ga gan àkọ́kọ́ náà insult ni fún president, èkejì oppression ni fáwọn tí à ń jẹ ní Nàìjíríà tọ́wọ́n tí rí president fásọ̀ for a very long time. ìdí ni mò ń kó fẹ́ gara. Yes, for a very long time people are suffering, they don't even see the president. Ìwọ dẹ̀ wá gbé kíní o gbé sí online pé yes ìwọ ní o ní direct line president lọ́wọ́. gbogbo àwọn ọba yẹn kò tí ò ní tí. gbogbo ọmọ bóun ní direct line president lọ́wọ́ tẹ́lẹ̀. káwọn ọmọ jẹ sí ìsìn bá ṣe irú ẹ̀ máa bá wọn. gbogbo ọmọ tẹ́lẹ̀. torí ẹ̀ mi ò ń blame ẹ̀ tí Saheed bá ń bú máa yẹn, mi ò ń blame Saheed, mi ò tẹ́ lè blame ẹ̀ mọ́. mo ti pọ́kọ̀ ìyá ẹ̀ gangan nìyẹn, ọkọ̀ ìyá ẹ̀ gangan. no that's the truth, ọkọ̀ ìyá ẹ̀ nìyẹn. kò ní wà ọkọ rárá. ọkọ ìyá ẹ̀ nìyẹn. nígbà tí Saheed Òṣùpá lọ kí níjẹ̀bú tó lọ kí fún tìyẹ̀ yẹn ni. ẹ wo maximum respect kò lè wojú ẹ̀ ní kò lè wojú Saheed. ẹ wo maximum respect ó máa ń fún bó ṣe máa ń fún náà nìyẹn always náà nìyẹn wà because the way you present yourself ni. ìwọ ló mọ̀ tó bá rá bàbá ìwọ ló mọ̀ tó bá rá bàbá rọ́kàn. wọn ò dẹ̀ gbéra wọn ga ipò àpọ́nlé lọ gbéra wọn sí. ok wàá bá president Trump sọ̀rọ̀ wàá rẹ́kọ̀dì ẹ̀ tàbí wàá bá mínísítà kan sọ̀rọ̀ ní UK níbẹ̀ wàá rẹ́kọ̀dì ẹ̀ wàá post ẹ̀ kó o ṣe yẹn gan o sọ nonsense ní social media. òun kọ́ ló máa jẹ dínà lé ẹ̀. wàláì kò ń ṣọ̀hún ó sọ rádaràdà gan sí online gan ó sọ ìsọkúsọ ó gbé fake news gan wọn máa gbé ẹ lẹ́nu ká tó wá sọ pé òun rán rẹ́kọ̀dù presidency òun rẹ́kọ̀dù ẹ̀ a whole president of the nation. Number one. ẹ mọ̀ pé Wasiu Ayinde ìjọ ti lóun ò kàwé ṣe pé kò kàwé ọmọ lọ àwọn òyìnbó náà kọ́ ọ́nú ilé náà ló ń sọ ọmọ lọ. eléyìí ò lè wí ọ̀kà wí. ọwọ́ ọmọlúwàbí lélẹ̀ kò ń sọ̀rọ̀ òwe kò tẹ́ ń ṣe. tó bá yẹ pé tọmọlúwàbí ni kò ní ìdí ká máa fi yẹn ṣé wọ́n ń fi ọmọlúwàbí ròyìn Wasiu ni láti ilẹ̀ nìyẹn ìyẹn àbímọ ni kò sọ ọmọlúwàbí ọkọ̀ lára àlàyé. orí barista fi ni tí barista fi kú orí barista fi ló disrespect man. ọmọlúwàbí báwo níbo ni Wasiu ti níyẹn tí ó fẹ́ jí ni. ọ̀rọ̀ tí mo sọ yẹn jẹ́ ń gbọ́ tó ẹ̀jẹ̀ kó sọ ẹni tí tó sọ pa Wasiu lè sọ kó sọ. ẹ fẹ́ jẹ́ múlẹ̀. King Lekki all of us come Ganu sí TikTok you sef come Ganu sí comment section. statement yẹn lọ fa gan ṣe bọ́ ọmọ Yorùbá ni máa yẹn náà Ganu sí àwọn àfa àwọn. ó ti mutí yó níjọ́ tó ń sọ̀rọ̀ yẹn ó ti mutí yó.
nígbà wọn máa wá dáhùn sí. ṣé Wasiu máa ń ṣe pàtí kó má ṣàyò ni kò ń ṣe mutí nìkan bàbá di ṣàgbáná. ṣẹ́rí nǹkan tó ń sọ ṣẹ́rí nǹkan tó ṣe ṣẹ́rí nǹkan tó ṣe ó mọ̀ nǹkan tó ṣe ó mọ̀ nǹkan tó ń ṣe ó mọ̀. bàbá kan ń lejú kiri ẹni tó ń ṣe pàtí tó ń lejú kiri táǹkó bẹ́ẹ̀. ó ń lejú ó mójú ó ń rọjú. nǹkan tẹ́mi fi ni pé máa yẹn mọ̀ nǹkan tó ń ṣe ẹ gbàgbé ọtí kò sọ tí ń bẹ̀ ó mọ̀ nǹkan tó ń ṣe ó mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni ṣùgbọ́n rẹ́kọ̀dì ẹ̀ ṣùgbọ́n ó mọ̀ nǹkan tó ń sọ ṣé kẹ́yìn tó fi kíní yẹn sí online ṣé kíyẹn tó lè gbé sí social media ṣé kò ní sọ fún wọn pé gbé síbẹ̀ ni ó mọ̀ náà ẹ àbí ó ṣàpadà listing sí pé nǹkan tó ń sọ yìí Ganu sí o àbí ṣé kò listing sí. Wasiu kò sí nǹkan tó fẹ́ ṣe lẹ́yìn Wasiu Ayinde náà tí apá agbádá Wasiu bá show online lásán without his consent ó máa wàá jẹ móró wàá jẹ móró. Wasiu tó ń gbá cameraman nígbà wò ní online tó ń gbá cameraman nígbà wò ní live máa yàn ó good gan honestly. Ọlọ́run á jẹ́ kẹ́mi àwọn ògbádùn Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn because kó bọ̀ kó ronú wípé tẹ́mi ẹ̀ tóun bá lọ tán ṣé nǹkan tó máa sọ lẹ́yìn òun lélẹ̀ kálá ìrònú Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn o. wọ́n ti ń sọ lójú ẹ̀ náà wọ́n ti ń sọ lójú ẹ̀ náà. gbogbo eléyìí ìtọ́ bá ń sọ lẹ́yìn ẹ̀ gbogbo ìyá ni ní sáré o. wọ́n ti ń sọ lójú ẹ̀ wọ́n ti ń sọ gbogbo ẹ̀ lójú ẹ̀ náà yẹn ò ń ṣe anything ló mọ̀. aláyé ti wò pé nígbà tó ti fún àwọn àrèsúkú náà ní ilé tó wà lọ́gọ́ta yẹn kọ́ máa fi ṣàṣàlátù ó ti wò pé àlùjọ náà òun ti ṣú ọ kò ṣú ọ o kò ṣú ọ rárá o. má dá lóhùn jáde. ọkọ̀tà yẹn náà mo ṣe wọ́n ti ń gbà yẹn ọkọ̀tà yẹn náà táwọn boys bá báyìí ó máa gbébọn jáde lọ́kọ̀tà yẹn náà gbà yẹn ti gbébọn yẹn rí nígbà kan ó máa gbébọn jáde nígbà yẹn náà ni tó bá báyìí ó máa gbébọn àti bẹ̀rẹ̀ ní kíní yẹn ti wà lára ẹ̀. tìrì kọ́tà nǹkan tí aláyè yẹn ń ṣe náà ìyá tó bá dán wò ní diaspora. ẹ̀jẹ̀ mu ti gbé fídíò jáde o. tó bá dán wò ní ẹ̀jẹ̀ mu ò lè kú re tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ mu ò lè kú re. ẹ fún ní volume ká gbọ́ nǹkan tó ń sọ. ẹ jẹ́ mu ẹ fún ní volume. bàbá wọn yè sọ̀rọ̀ nílé díẹ̀ ni. ṣé ẹ̀ ń gbẹ́jẹ́ mu ẹ̀ ní kúre. ìyẹn tí ò ní kò lápọn. ṣé ń gbọ́ àwọn àfà ó ní wọn ò rí ibi tí òkú ti kú wọn ò rí bẹ́ẹ̀ lọ ètò sọnù. so àwọn àfà kan tó kìí ṣe gbogbo àwọn àfà ni wọ́n bá wí láàrin. ṣé mo tún mọ àwọn àfà ni ṣé mo tún mọ àwọn àfà. tí máa láwọn tó wà lórí live yìí Ganu kalẹ̀ ṣé mo ṣe fẹ́ sọ pé particular nǹkan tí mo bá rí particularly lélẹ̀ mo ti generalize statement yẹn now everybody ló ń bá wí now. tẹ bá ní àwọn tí wọ́n ti. Mr. Ijebu nǹkan ń bá wí. ìgbọ́jẹ́jẹ́ mú sọ tó ń bí èmi nínú láti àárọ̀ ni pé kò lè gba máìkì kó wá fọlọ́jà àti pé wọ́n rí dípò ẹ̀ ni mo mú sọ pé ṣé Wasiu ju àwọn tó jókòó síbẹ̀ yẹn lọ ni. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ tẹ bá farabalẹ̀ wò ẹ jẹ́ ká mọ opinion tiyín ẹ kọ́kọ́ bá wa likes ẹ bá wa like ẹ and then ẹ tún bá wa share ẹ so because update tá a máa mú wá fún yín ó jọ bí eré ni kò kí ń ṣeré kò sí bó ṣe lè wù kó rí a máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ tẹ bá dẹ̀ wo orí channel wa yìí a lot of videos láti upload tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó kọ́ wa lọ́gbọ́n tó kọ́ wa lóye tó jẹ́ wípé ó serve as information and then ẹ ṣáà bá wa like ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe so we love you all thanks for watching.